So everybody doesn't snap me photo. Everybody that wants to see me YOLO. I've been showing it on their screen. No. They've been posting but they're free. No. Everybody then be screaming. Teez Young, gone. Everybody wanna see me shining. Everybody wanna see me vibing. Some people wanna see me dying. Some people wanna see me laughing. But I wish you well, my G. Even if you wish me bad, my brother. And I wish you well, my G. Even if you wish me bad, my brother. Man, I wish you well, my G. Even if you wish me bad, my brother. I go wish you well, my G. Even if you wish me well, my brother. This life not turn by turn. You go reach your turn. This life not turn by. Okay, tá bá ń sọ̀rọ̀ nípa orin kíkọ níbo gangan lórin ti bẹ̀rẹ̀ àti pé ta lẹni tó ṣàwárí ẹ̀bùn yìí lára Teez Young ṣé ẹnìkan kan wà tó ṣàwárí ẹ̀. Orin mo lè sọ pé mo délé bá ní. Bẹ́ẹ̀ sà. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ká tó wọnú ìtàn yẹn gangan lọ báwo ló ṣe jẹ́ pé ilé ni orin ti wá. Torí bàbá tó bí mi lọ́mọ àwọn náà wọ́n ṣe music. Olórin làwọn náà. Bẹ́ẹ̀ni irú orin wo ni àwọn ń kọ. àwọn juju music. So àwọn dẹ̀ máa ń play fáwọn àwọn like high show pẹpẹ like. Up and down máa ń wà nù iṣẹ́ kò sí iṣẹ́ tí ò sí ṣé ọjọ́ kan ti wà rí tó yẹ pé Teez Young lọ perform níbì kan tó yẹ pé lọ́jọ́ yẹn bí pé kí n sọ pé bóyá wọ́n lé Teez Young jáde kúrò lórí stage àbí bóyá iṣẹ́ yẹn ò tiẹ̀ dùn mọ́nú rárá. Ó ti wà dáadáa ó wà dáadáa. Ó yá n fẹ́ gbọ́n pa kan. ayé ètò tó really bà ọkàn mi jẹ́ tó fẹ́ fún mi ní tó fẹ́ domi tútù sí mi lọ́kàn ni. ìpè ìrìn àjò yìí mo fẹ́ quit. Like ó ṣe mí kí n fi àjò ẹlẹ́ lọ́jọ́ yẹn ó ṣẹlẹ̀ pé time yẹn mo drop Throne. Okay. So that Throne yẹn number 4. Okay. Yes. Okay. So that was 2023. So orin yẹn ó ń ṣe dáadáa. So ó ní máa kan mi fẹ́ dárúkọ wọn. So ẹ dárúkọ wọn. Okay. Orúkọ DJ was Golden. DJ Golden. Yes. Okay. So ó fẹ́ ṣe event. So bó ṣe fẹ́ ṣe event due to pé orin yẹn ṣì ń pop ó wá fi mí sí front banner pé so kò ọjọ́ náà wá. ṣé ẹ mọra tẹ́lẹ̀ láti ibì kan. Bí bro tèmi ló mọ̀ like bí ọ̀rẹ́ mi ó mọ̀. So yẹn wá òun náà rí ó máa ń rí àwọn update yẹn. So wá wò pé bọ̀bọ̀ yìí kóun lò mí fún event òun stuff like that wá perform. So ó ṣáà fi mí sí front page ẹni tó wà ní front page mo jókòó ẹ pé Teez Young Teez Young ó ṣáà like bọ̀bọ̀ yẹn tí wọ́n lọ bá pé bọ̀bọ̀ yìí ló wà ní front page ẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ sọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣe nílé rí fún kọ́lé so mo ṣáà pé ó ṣe kò ṣàfún yẹn lọ́jẹ́ns ó wá dìgbà tí ilẹ̀ ti ń ṣú everybody ti ń di pé gbogbo yẹn ti ń gbàgà sẹ́gbọ̀n kálukú ti ń dìde. ó ti ń lọ nǹkan next performance is Teez Young lágbo. àlejò wa ìràwọ̀ wa fún tọ̀sẹ̀ yìí ẹ káàsán o. ẹ káàsán sá. orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Adéwuyì Adéwálé Olúwatìmílẹ́yìn. Adéwuyì Adéwálé Olúwatìmílẹ́yìn. Adéwuyì Adéwálé Olúwatìmílẹ́yìn. Stage name kí ni stage name. My stage name is Teez Young. Teez Young. Yes. níbo gangan Teez Young ti jáde wá báwo ni Teez Young ṣe wá gangan nínú orúkọ. mo mú orúkọ yẹn láti inú tìmí like Tìmílẹ́yìn. So the Teez from Tìmílẹ́yìn. Okay. So and again the young as per say I'm still young like. gbogbo wa náà la ṣe young. So ká wá sọ báyìí ká bẹ̀rẹ̀ látàpá bí ọmọ ìlú bo gangan ni Teez Young. ọmọ Ìbàdàn ni mí. Ìbàdàn gangan. wọ́n ní Ìbàdàn ò kì í wà kan lágbolé kan máa lóko ńbo lágbolé nìbàdàn ńbo lóko ńbàdàn. Kúdẹ̀tì láti wá Kúdẹ̀tì. Lágbolé. Yes. Oko wa ńkọ́. ńbo lóko ńbàdàn. mo pé yẹn máa tough. Oko like it's Kúdẹ̀tì. irọ́ ọmọ Ìbàdàn ṣẹ́rí àwọn kan máa wà wọ́n ní àwọn agboolé tiwọn. èmi lè sọ pé òpó yọ̀ọ̀sà lágboolé tiwọn wà ó lè ní oko wa wà ní kinní kan á ṣàdárúkọ àwọn oko yẹn tó jẹ́ family land
tó jẹ́ bí táwọn family reside sí. Okay, family land wa Fọkọ ló wà. Fọkọ ẹ̀yin ọmọ Falkland. Ok, ṣé dáàdi àti mọ́mì náà jọ ọmọ Ìbàdàn? My daddy is Ìbàdàn, mọ́mì kìíní ni wọ́n Ọ̀ṣun. Ọmọ Ọ̀ṣun. Yes. Níbo lọ́ṣun? Ìwó. Ìwó olódò ọba ọmọ atẹnigbọrẹ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo ṣí? Ṣí sá. Ok, tá a bá ń sọ̀rọ̀ nípa orin kíkọ níbo gangan lórin ti bẹ̀rẹ̀ àti pé ta lẹni tó ṣàwárí ẹ̀bùn yìí lára Teez Young, ṣé ẹnìkan kan wà tó ṣàwárí ẹ̀? Orin mo lè sọ pé mo délé bá ní. Bẹ́ẹ̀ sá. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ká tó wọnú ìtàn yẹn gangan lọ, báwo ló ṣe jẹ́ pé ilé ni orin ti wá? Torí bàbá tó bí mi lọ́mọ àwọn náà wọ́n ṣe music. Olórin làwọn náà. Bẹ́ẹ̀ni, irú orin wo ni àwọn ń kọ? Àwọn juju music. So àwọn dẹ̀ máa ń play fáwọn àwọn like high show. Ok, wọ́n ti play fún wọn rí. Bẹ́ẹ̀ni, so látara wọn. Kí lorúkọ tiwọn? Olúṣẹ́gun Adéwuyì. Olúṣẹ́gun Adéwuyì. Bẹ́ẹ̀ni. Stage name tó ń lò náà nìyẹn. Olúṣẹ́gun Adéwuyì. Ẹ mọ̀ pé gbà yẹn àwọn bàbá yẹn orúkọ wọn náà ni wọ́n kọ́ wọn sábà lò fún stage name. Okay. So láti bẹ̀ ni ìgbà tẹ́mi náà gbọ́njú ni wọ́n pètò fún mi, ìgbà táwọn náà rí pé ọmọ yìí ó ń ṣiṣẹ́ orin báyìí, àwọn náà jẹ́ kó yé mi pé mo bá ń lé ni àti àwọn ọkọ̀ báyẹn, so ó dẹ̀ ti wà ní ẹ̀jẹ̀, so bó ṣe rí nìyẹn sá. Ká wá sọ pé ẹ̀bùn yẹn jẹyọ tó bẹ̀rẹ̀ sí ń farahàn bí ìgbà wo? Ó ti pẹ́ díẹ̀ o, láti ìgbà tí mo ti wà ní primary school. Ṣé dáàdì gangan náà find out pé ẹ̀bùn rèé, pé kì í ṣe pé àjogúnbá ni lóòótọ́, ṣùgbọ́n ó dà pé ẹ̀bùn yìí farahàn lára ọmọ yẹn, àbí ẹnìkan wà tó kàn dídì sọ pé dáàdì ọmọ yìí dà pé ó fẹ́ mú nǹkan tẹ́ ẹ̀ ń ṣe o? Bó ṣe ṣẹlẹ̀ ni pé mo kàn máa ń kọrin, like mo kàn máa ń kọrin ní tèmi, mo kàn lè dìde máa kọrin. So láti bẹ̀ bí ẹ̀gbọ́n mi gangan, so ó kọ́ wà sọ́dọ̀ wa ń gbà yẹn, wọ́n á ní ṣé mo lè kọrin sí kíní, mo á wò pé mo lè gbìyànjú pé mo máa ń kọrin tẹ́lẹ̀, so mo á gbìyànjú ẹ̀ wò, wọ́n á pé ó ṣe mú kíní ìlọ́kùnkúndùn kó kú máa, so láti bẹ̀rẹ̀ mo ti wá ń gbìyànjú láti máa ṣe lọ́kùnkúndùn gangan. Tá a bá wá sọ pé a bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́kùnkúndùn, kì í ṣe pé a ti mú bí iṣẹ́ ò tó yẹ pé a ti ń ṣe àwọn èèyàn ti ń mọ̀ láti bí ọdún bíi mélòó àbí láti bí kíláàsì tá a bá tẹ̀lé rántí ọdún bóyá kíláàsì báyìí ni mo wà ń gbà yẹn. Mo ti ń ṣe láti pé mo mú lọ́kùnkúndùn gbà tí mo wà ní GSS 3. So gangan ni but officially pé mo ń bẹ̀rẹ̀ sí produce blog, so ìgbà yẹn 2023. So tá a bá máa bẹ̀rẹ̀ sí pé first studio work ọdún ó máa jẹ́ 2023 báyìí àbí? First studio work is my first studio work, mi ò fi síta, you understand? Ǹbẹ̀ pé èèyàn ti kọ́kọ́ wọ studio. Okay, mo kọ́kọ́ wọ studio ọdún 2016. First recording 2016. Yes. Kí lorúkọ orin yẹn gbà yẹn? Naughty Boy. Naughty Boy. Yes. Kí ló fa orúkọ yẹn? Orin yẹn jáde láti ìgbà yẹn mo kàn ń kọ nípa pé mo ń kọ nípa obìnrin, understand? Orin ìfẹ́ ni orin yẹn. So orin ìfẹ́ ni, so mo á jẹ́ kó bí kéèyàn máa ṣàlàyé fún obìnrin pé mo jẹ́ kó yé pé mi ò kí ń ṣe naughty boy, pé mo serious pẹ̀lú ìrìn àjò yẹn. Bẹ́ẹ̀ni, so bórí kan yẹn ṣe jẹyọ nìyẹn sá. Okay. Ó yá pé Teez Young ti ń produce a ní first studio work ó jẹ́ 2016. Láti gbà yẹn mélòó ni Teez Young ti produce? Kí ló jẹ́ tí Teez flow fẹ́ bó sí mi lẹ́nu? Mélòó ni Teez Young ti produce? Láti gbà yẹn mo produce like 5 others. Okay, ó yá ẹja kàlẹ̀ ọ̀kọ̀ọ̀kan. Alákọ̀ọ́kọ́. So alákọ̀ọ́kọ́ orúkọ yẹn jẹ́ Way. Yes. Yàtọ̀ sí Naughty Boy yẹn. Bẹ́ẹ̀ni sá. Okay, tá a bá ka Naughty Boy yẹn mo máa jẹ́ mẹ́fà kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Okay, ẹ̀yà mú látòrí Naughty Boy yẹn. Okay, then Way number 2. So after that mo drop Manifest number 3. So after that Throne. Yes. 4. Then Matter 5. Then Dúpẹ́. Nínú márààrún èwo ló jẹ́ pé Teez Young lè vibe easily tí ò ní kọ lẹ́nu tó yẹ pé tí wọ́n bá ní kó má ìmọ̀ ẹni wà. Gbogbo ẹ̀ mo lè vibe sí, but ẹ jẹ́ n kọ ẹ̀ tó ṣì recent. Okay, tó ń bá wá sọ pé bóyá bíi nọ́mbà tó ń máa ń fẹ́ dán àwọn olórin tó bá wá wẹ̀ pé okay ṣé iṣẹ́ mi gangan mo kọ́ àbí mo kàn gbé fún mi mo gbé jáde. Ṣé àwọn iṣẹ́ tó wáyé pé ọwọ́ èèyàn lèèyàn fi kọ́ kò sí bá téèyàn ò ní rántí, téèyàn bá tiẹ̀ ní rántí gbogbo máa rántí bóun ṣe tó. Ó yá ẹja èwo ni ká ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀? Ṣé ká bẹ̀rẹ̀ látòrí Naughty Boy? Naughty Boy, no problem, but Naughty Boy mo jẹ́ orin tó wà childish torí mo ṣe. Okay, ó yá ṣé ká mú látòrí Way? Yeah. Ó yá ẹ jẹ́ n gbọ́ Way. Okay.
They wanna use my matter play. Okay, pause. Kí n tó béèrè, ó yẹ kí n ti béèrè ìbéèrè yẹn láti àbẹ̀rẹ̀. Okay. Irú orin wo gangan ni Teez Young ń kọ? Ṣé rap ni àbí afropop àbí èwo ń bẹ? Afrobeat gan ni mo ń kọ. Okay. So wey is featured song ni. Okay. Pẹ̀lú èèyàn. Okay. So Afrobeat gangan mo ń kọ. Okay, ó yá, ẹ jẹ́ n gbọ́ wéyìn gbà yẹn. Okay. They wanna use my matter play. Wọ́n fẹ́ fi mí catch cruise. To myself I be kokora, but it has a faking loose. They wanna use me play. Wọ́n fẹ́ fi mí catch cruise. See. Wọ́n fẹ́ fi mí catch. As I dey every day, Baba blessing my way. Making my hustle, make it pay. Oluwa, make it pay. I dey pray every day, make my hustle, make it pay. Oluwa, please bless in my way. Ọlọ́run, Baba bless in my way. Baba answer me, make you answer me. Make you shower your light, make you bless me. Baba answer me, make you bless me. Make my enemy come they envy me. Baba answer me, make you answer me. Make my enemy come dey vex me. Baba answer me, make you answer me. Make my enemy ṣé come dey original envy voice me. lélẹ̀ àbí nǹkan kan wà tó wà nù ọ̀hún tó tún voice yẹn? Original ni sá. Torí voice tájọ fi ń sọ̀rọ̀ yàtọ̀ sílẹ̀ tó ń kọrin. Bó ṣe rí ni Bó sá. ṣe rí nìyẹn. Ok, èwo ni ká tún mú ká mọ ẹyọ kan sí? Bẹ́ẹ̀ni, mata. Mata, ó yá. Yeah, mata. Ọmọ tó bá kówó délé ní ti mọ́ mi. Pikin wey no get money, ọmọ e go boring. That's why I keep hustling, oh, steady bombing. This journey too far, boy, it's not funny. That's why I keep hustling low-key, so scary, but no fear. I must give up, but I caution myself, cause I remember everything my mama said. All of this stress and tears I dey face with to make my relent. Money in my fall, we pay more my debe. My logo, I keep trying my best. Ṣé rí nǹkan kan máa ń dùn nù mí tún bá ń gbọ́ àwọn tán pẹ̀lú àwọn olólórin tó yẹ pé nínú orin wọn àwọn wordings tó ní meaning wà ń bẹ̀ tí ń ṣe pé kákan vibe sórí beat lásán ṣe àmọ́ ọ̀tọ̀ ní pé kéèyàn kọrin sórí beat pé káwọn èèyàn jó bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní pé kéèyàn kọrin kẹ́lòmíì máa because èmi ń béèrè sí bóyá original voice ni mò ń gbọ́ àbí mixed voice ok tá a bá wá gbọ́ mixed voice ńkọ́ báwo ló ṣe máa dún. Àwọn ló máa judge. ok mò ń bọ̀ so now mẹ́fà ní gbogbo singles tí Teez Young ti produce láti 2016 títí di time yìí bẹ́ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa recent one òun ni Mata tó lè jẹ́ pé ó wà lórí all platform all streaming platform tó máa yà ti tẹ Teez Young Mata ó máa gbé wa gbogbo ẹ̀ wá tó máa lè rí gbọ́. ok now láti ìgbà tí ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ up and down máa wà nù iṣẹ́ kò sí iṣẹ́ tí ò sí ṣé ọjọ́ kan ti wà rí tó yẹ pé Teez Young lọ perform níbì kan tó yẹ pé lọ́jọ́ yẹn bíi pé kàbí kí n sọ pé bóyá wọ́n lé Teez Young jáde kúrò lórí stage àbí bóyá iṣẹ́ yẹn ò tiẹ̀ dùn mọ́nú rárá. ó ti wà dáadáa ó wà dáadáa. ó yá n fẹ́ gbọ́ ń pa kan. ayé ètò tó really bà ọkàn mi jẹ́ tó fẹ́ fún mi ní tó fẹ́ domi tútù sí mi lọ́kàn ni. ìpè ìrìn àjò yìí mo fẹ́ quit. like ó ṣe mí kí n fi àjò ẹlẹ́ lọ́jọ́ yẹn ó ṣẹlẹ̀ pé time yẹn mo drop Throne. okay so that Throne yẹn number 4. okay yes okay. So that was 2023 so orin yẹn ó ń ṣe dáadáa so ó ní máa kan mi fẹ́ dárúkọ wọn so. ẹ dárúkọ wọn. okay orúkọ DJ was Golden. DJ Golden. yes okay. So ó fẹ́ ṣe event so bó ṣe fẹ́ ṣe event due to pé orin yẹn ṣì ń pop ó wá fi mí sí front banner pé so kò ọjọ́ náà wá. ṣé ẹ mọra tẹ́lẹ̀ láti ibì kan. bí bro tèmi ló mọ̀ like bí ọ̀rẹ́ mi ó mọ̀ so yẹn wá òun náà rí ó máa ń rí àwọn update yẹn so wá wò pé bọ́bọ́ yìí kóun lò mí fún event òun stuff like that kó wá perform so ó ṣáà fi mí sí front page gẹ́gẹ́ bí ẹni tí ó bá wà ní front page nǹkan ó yẹ kí kó wà well recognized at least. so like òun gan ni main performing musician lọ́jọ́ yẹn. although other artists wà lórí banner. bẹ̀tẹ̀ ní tí picture bá bold jù ń bẹ̀ ìyẹn ti fi hàn gbogbo àwọn tó bá ń bọ̀ pé ẹni yìí ni major performing artist lọ́jọ́ yẹn. so mo yìí débẹ̀ mo yẹ kọ́kọ́ débẹ̀ mo lọ bá ẹni yẹn ó mo pé okay. kí ló ṣe like the way bí
ó ṣe àṣejọ vibe mo pé kí ló lè ṣẹlẹ̀. ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ jọ sọ láàrin ṣé lọ́jọ́ show gangan. lọ́jọ́ show gangan so mo lọ bá so bọ̀bọ́ yẹn àjọ ó mú mi lọ bá pé kí àjọ kíra wa ok àwa jọ kíra wa. but before ọjọ́ show ẹ ti jọ kọ́kọ́ jọ máa ń sọ̀rọ̀ dáadáa tọ́rọ̀ rẹ̀ yín ti wọ̀ ẹ́ pé no ẹni fẹ́ perform lọ́jọ́ show mi. bẹ́ẹ̀ni ok so àtijọ́ ń sọ̀rọ̀ dáadáa pé ok ọjọ́ yẹn máa so mo yé débẹ̀ but kò really fún mi ní audience but mo ń try to understand pé ok ojú ẹ̀ lè dì torí pé òun ló ní event òun ló ní so mo wò pé ojú ẹ̀ dì so wá di time àsìpá pé ẹni tó wà ní front page mo jókòó ẹ pé Teez Young ẹ pé Teez Young ó ṣáà like bọ̀bọ̀ yẹn tí wọ́n lọ bá pé bọ̀bọ̀ yìí ló wà ní front page ẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ sọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣe nílérí fún kọ́lélé so mo ṣáà pé ó ṣe kò ṣàfún yẹn lọ́díẹ̀nsì ó wá dìgbà tí ilẹ̀ ti ń ṣú everybody ti ń di pé gbogbo yẹn ti ń gbàgà sẹ́gbọ̀n kálukú ti ń dìde ó ti ń lọ nǹkan next performing artist is Teez Young láago mélòó everybody ti so I was like àwọn tí mo perform lọ́jọ́ yẹn gan kò dùn mọ́ mi inú tó bí a ṣe jọ sọ so mo wá wò pé ṣé màá máa bá a lọ náà lélẹ̀ so ọjọ́ yẹn really fún ó dọ̀mí tútù sí mi lọ́kàn gan gidi gan. tó yẹ pé wá rò lọ́jọ́ yẹn after that day gan di ẹni kò message mi kò ṣe anything so. which means àjọ sọ̀rọ̀ mọ́. ṣé òun gangan ní àwọn artist tó ń promote fún rẹ̀ tó ń kó kiri. kò ní artist kankan tó ń. but DJ ni. DJ I-Type Man wọ́n máa ń ṣe DJ I-Type Man. so gbogbo àwọn artist tó wá kọ́kọ́ perform nǹkan. gbogbo wọn ṣá performance ẹ̀ mọ́ bó ṣe ṣẹlẹ̀ bí I understand so. so ngbà tẹ wá kúrò mbẹ báwo ni lẹ́yìn gbà tẹ ẹ padà perform àbí. mo perform but kò ń ṣe during the time tí event yẹn tó ṣì hot ó jẹ́ gbà táwọn èèyàn ti ń lọ. táwọn èèyàn ti ń lọ tán. tó bá jẹ́ mìíràn perform rẹ mọ́. wọ́n má dà pé wọ́n á ní ọkọ mi yẹn kò tí ì débi kankan. ó ń ṣakọ. so mo kàn ní láti. but during that period tẹ fi perform ṣé àwọn èèyàn turning up àwọn èèyàn ńkọ́ àwọn tó kù àwọn péréte tó kù. wọ́n turn up torí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orin yẹn ó mú wọn turn up so at least even though tí èèyàn kan bá turn up or two or something in as much mo ti fún yín joy. ok ẹja wa sọ báyìí kó má dàbí pé amúbi tó korò nìkan àfẹ dàbí tó dùn náà kọjá torí méjèèjì náà ló wà bá a ṣe lọ́wọ́ ọ̀tún là lọ́wọ́ òsì bá a ṣe ní dídùn là ní kíkan eléyìí tó bí tí ò dùn mọ́ Teez Young nínú lásọ ẹ̀ èwo ló ṣẹlẹ̀ yìí tó yẹ pé inú Teez Young dùn tó wẹ̀ pé orin yìí mi ní filẹ̀. ọjọ́ tí ó pọ̀ bọ́jẹ́ mú. bẹ́ẹ̀ tí ọjọ́ tí ò dùn mọ́ Teez Young nínú yẹn ò pọ̀ púpọ̀ tiẹ̀ òun náà tún pọ̀ gbogbo ẹ̀ ló kọ́ sí. ó yá so tìtẹ́lẹ̀ tó dùn mọ́. so tó dùn mọ́ mi nínú ni ọjọ́ tí mo lọ kọrin ní Polytechnic of Ibadan. iṣẹ́ lóògùn iṣẹ́. so ọjọ́ yẹn so mo ń ṣe marketing orientation party so wọ́n invite me so ọjọ́ yẹn like wọ́n really fún mi ní space láti perform like the turn up and the crowd and all of that ó really fún mi inú mi dùn àwọn èèyàn turn up so mo gain more recognition nínú school yẹn apart from even that day so more people really mọ̀ mi sí lọ́jọ́ yẹn inú mi ó really dùn gan mo dẹ̀ meet àwọn èèyàn tó wà láìmọ̀ entertainment so inú mi really dùn gan ṣé mi tún wà ti Poli Ìbàdàn nìyẹn bẹ́ẹ̀ni tó yẹ pé performing lọ́jọ́ yẹn kọ́ báwo ni show yẹn ṣe lọ ó hìtì gan. ó dùn mọ́ mi àti ọjọ́ míì tí ó ní tẹ́lá wọn máa tó kọ joy is called Mr. Video ọjọ́ tí ó like ìkan lára àwọn matter this particular matter ẹ̀rọ tó like orin yẹn lórí story mi I was very excited like kò easy torí àwọn other celebrities ti máa ń rí post mo dẹ̀ máa ń mọ̀ kó ń rí but to take him to like it really means a lot to me. likeness tó yẹ pé ọ̀fẹ́ ni. like mo fẹ́ lè frame ẹ̀. ok kí ló mú inspiration orin yìí gangan wá because mo gbọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ ẹ́ pé how many are you in the family ṣé iye tẹ jẹ́ ń family yẹn lóòótọ́ àbí orin. music ìgbà míì kò kí n ṣe nǹkan tí wọ́n gangan fún rẹ̀ tó ń là kọjá. okay. it's just inspiration something will just come to your nǹkan tí ẹlòmíì ń rò ìwọ kàn máa speak fún wọn bí music ṣe máa ń rí lọ́pọ̀ gbà nìyẹn. ṣé káwá gbà pé mẹ́sẹ̀gì tó jáde nínú orin kì í ṣe ti Teez Young gangan. tèmi jẹ́ ó wà lára ẹ̀
ṣùgbọ́n nípa family stuff yẹn pé mélòó ni wá no. ok ó yá kí ni Teez Young tó wà ń bẹ̀. Teez Young tó wà ń bẹ̀ ní àti gòkè kò rọrùn lọ́pọ̀lọpọ̀ ní generally life kò rọrùn so and mo dẹ̀ tún sọ nípa bí mo ṣe bẹ̀rẹ̀ sí orin kíkọ láti kékeré. ìyẹn nínú mátà yẹn mo sọ nípa ẹ̀ àti ìdàgbàsókè mi bó ṣe rí bó ṣe so káwọn ará yìí lọ gbọ́ rárá kí wọ́n yẹ. kí ló fa pé ọkùnrin mélòó la nínú ilé iye ọkùnrin báyìí la ní ṣé ìwọ ni ọkùnrin náà ẹ̀rọ ìmẹ́kọ́ kí ni reason wọ́n ti kà kí ló fà yẹn kí ló mú yẹn wá. mo yẹ sọ lákọ̀ọ́kọ́ nǹkan táwọn ẹlòmíì bá ń là kọjá nítorí ọ̀rọ̀ yìí gangan ó ti ọkọ̀ ní presence mi rí wọn pé wow. tó ṣẹlẹ̀ sẹ́nìkan. ó ṣẹlẹ̀ sẹ́nìkan tó súnmọ́ mi gan wọn pé tí ò bá ní owó kò sí bí ẹnìkan ṣe fẹ́ nífẹ̀ẹ́ tó ó láwọn kankan tó yẹ pé ẹni ẹ máa nílò owó láti ṣe but kò lè kà ẹ́ kò lè ro ẹ́ lásìkò yẹn pé o lè rí owó yẹn fún ẹ so láti bẹ̀ ìfẹ́ yẹn máa dínkù látàrí pé kò sówó so láti bẹ̀ wàá di ẹni tí wọ́n rọ́ sẹ́yìn torí pé ó lówó so ó ṣẹlẹ̀ kò ń ṣe pé àròsọ. ok tí n bá wá béèrè báyìí pé kí ni nǹkan tó mú inspiration yẹn gangan wá ṣé Teez Young la nǹkan kọ́kọ́ já ń táìmù yẹn ni ló fi wá wẹ̀ pé tí báyìí wà ní òkè write this down ṣé àwọn gbígbà mi wà tó yẹ pé téèyàn bá kàn ro nǹkan gbà mí àwọn kankan máa wá síyàn lórí pé yá ṣe lè. mo lè sọ pé mo ń la nǹkan kọjá lásìkò yẹn tó jẹ́ kó tough because most of àwọn olórin ìdílé máa ń ṣẹlẹ̀ sáwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ńgbà míì nǹkan tẹ́lómi bá ń là kọjá ńgbà míì akàn pé nǹkan tí mò ń là kọjá tí mo bá pàṣẹ síta 1 ó lè jẹ́ lesson fáwọn tó ń gbọ́ mi 2 ó lè jẹ́ ọ̀nà àbáyọ fẹ́lòmíì tẹ́ pé òun náà ń larú nǹkan báyẹn kọjá. ok ẹja wa mú báyìí ká sáré bọ́ sí apá bí orílẹ̀-èdè Nàìjíríà fẹ̀ gan ó dẹ̀ ní àwọn olórin tó pọ̀ gan ẹ bá ń dárúkọ olórin 5 ṣé kí n sọ pé kẹ́ẹ̀tó bẹ́ẹ̀ ṣe láìkí wọn sí 5. no ṣé olórin tó jẹ́ hip hop afrobeat gbogbo orin tẹ̀ ń kọ ní line àbí generally. but mo like everybody so tí bá dárúkọ kò ní túmọ̀ sí pé mo nífẹ̀ẹ́ wọn sí. kò sí bẹ́ẹ̀ yẹn ṣe wà even kó bí gan bímọ àwọn ọmọ àyò máa ń wà nù ọmọ. no mo fẹ́ kó clear pé mo bá ṣe kà wọ́n kọ́ ló túmọ̀ sí pé. ẹ má rush ní ẹjẹ́ ń farabalẹ̀ sọ. ṣe tí ọmọ bá dẹ̀ wà kò sí ni kò lè láìkì ìyá àti bàbá kan ó máa láìkì sídà kó láìkì ìyá ẹ̀ ju bàbá ẹ̀ lọ àbí kó láìkì bàbá ju ìyá lọ ó máa ń ṣẹlẹ̀ so kò sí náà tẹ́ bá máa dárúkọ àwọn márààrún mo fẹ́ àwọn ilé tó yẹ pé no ààyò mi rèé mo láìkẹ́ ni mo láìkẹ́ ni mo láìkẹ́ ni 5. ok màá bẹ̀rẹ̀ látòrí Ọlámídé. 1 mo ń bọ̀ lórí ọ̀rọ̀ Ọlámídé. 1 Ọlámídé Bàdó then Fireboy DML. 2 then Wizkid. 3 then Buju Benson. Okay. 4. Yeah. Okoyokan abi? Okoyokan. Àṣàkẹ́. Reason tí mo fi ní mò ń bọ̀ lórí mátà ti Ọlámídé ó ní pé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ show kò sí any upcoming tí mo gbé wá kò sí any artist tí mo gbé wá tí ò bá fi Ọlámídé ṣe number 1 ó máa fi ṣe number 2 kí làṣírí tí gbogbo yín fi máa ń yan Ọlámídé láàyò. Ọlámídé jẹ́ olórin kan tó jẹ́ pé to me mi ì rí bọ̀ ó rí is a natural person like ó rí true orin ẹ ti máa mọ orí èèyàn tó jẹ́ ó dẹ̀ jẹ́ nǹkan tó la nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ olórin ó là kọjá so orin yẹn ó máa ń sọ mind wa you understand orin yẹn máa ń wà motivating ó máa ń motivate so láti bẹ̀ everybody máa ń pick interest and again as a young like tó ń grow up láti somewhere so orin yẹn ó really sọ̀rọ̀ nípa growth lọ́pọ̀lọpọ̀ so ó jẹ́ nìkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nífẹ̀ẹ́ sí yàtọ̀ sẹ́ni tó ń kọrin gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn àtọmọdé àtàgbà ń nífẹ̀ẹ́ sí Ọlámídé gan. Now this is the game nínú 5 yẹn mo fẹ́ 3 tó jẹ́ ayò gangan ṣàmù 5 ẹ ti dárúkọ 5 yẹn bó ṣe wù yín pé ok mo dárúkọ 5 mo wá fẹ́ 3 tó jẹ́ ayò tó yẹ pé no ẹni yìí o mi ì lè ṣaláì má gbọ́ orin ẹ̀ ẹni yìí o mo láìkẹ́ pa. ẹ ti fẹ́ gbé bọ̀ sí lọ́wọ́ báyìí. ó yá 3 péré náà tó rẹ̀ mi ṣe fẹ́ kó pọ̀ mi fẹ́ kó pọ̀ dé. mo nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ olórin. 3 láàrin àwọn 5 yẹn. 3
Oya. Olamide. On to number 1. Olamide, like. Okay, Olamide. number 1. Wizkid. Number 2. Fireboy DML. Number 3. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Mo ń bọ̀. Okay, Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Talent tó jẹ́ pé ó lè sọ pé okay. Teez Young. Mo gbọ́ orin ẹ. Mo dẹ̀ fẹ́ ká jọ ṣe collabo lé lórí. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Talent nìkan. Àbí kí okay jẹ́ ní méjì. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Tó jẹ́ pé ní ìrọ̀lẹ́ méje pé bóyá tẹ́ni tí ń bá jáde ń bẹ̀ bóyá mi rí nǹkan kan àbí tẹ́ni tó bá fi lè lò tó lọ tán kò lè padà rántí mi mọ́ láàrin àwọn mẹ́ta yẹn ẹ fún mi méjì. Olamide again and Fireboy. Olamide and Fireboy. Yes. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta again talent tó yẹ pé ó lè fún yín ní signing deal tó yẹ pé ibi tó bá ti fún yín lẹ́tí máa sọ tẹ́ẹ̀ ní mu lọlé pé bóyá fẹ́ lọ fi hàn lọ́ọ̀yà àbẹ́ fẹ́ lọ fi hàn. ẹ má sọ délé Olamide. So ní rówó rárá pé. torí ó wá gìlẹ̀ rìn Olamide ó like record label ó jẹ́ nǹkan gbòógì nínú Nigerian industry lọ́wọ́ báyìí even àwọn tí ò sign Olamide kan help tó kàn ẹ mọ̀ influence Olamide ó really like Olamide is very underrated like influence ẹ̀ ó tóbi ju báwọn èèyàn ṣe ń sọ lọ. So Olamide bá ní okay o young Teez young kí ló ṣe ní pẹ̀lú Teez Young Olamide tẹ̀ ní Teez Young oya mo fẹ́ sign ẹ̀ these are my conditions these are my times oya take sign it so you won't think it twice ní ìrọ̀lẹ́ mi. It is not that I won't think it twice. Màá rò bọ́ possibility pé màá sign ẹ̀ ó pọ̀ jù. Lójú ẹsẹ̀ ń bẹ̀. Ó pọ̀ jù. Mo ti béèrè lọ́wọ́ ẹnìkan náà bẹ́ẹ̀ tó ní wàhálà òun ò tiẹ̀ ní wulẹ̀. No màá kà torí. ẹni nǹkan tẹ́ni yẹn sọ yẹ ó ní even tó bá ṣe é ṣe tó bá pé wájú náà fi ibi tó máa sign sí òun ní wulẹ̀ wo ẹ̀yìn òun máa sign ó ní because òun mọ̀ ẹ́ pé Olamide will never cheat you. That's true. Ó ní he will raise you if you want to go he will free you. Ó wá ka àwọn examples lóríṣiríṣi pé kí n wo ẹni báyìí kí n wo ẹni báyìí kí n wo ẹni báyìí which is true. That's true. So that means. Olamide kò dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ kò dá record label yẹn lẹ̀ torí owó àbí torí nǹkan tó máa gain. So ó kọ̀ ṣe pé fún young artists láti káwọn náà grow káwọn náà kó di ìlú mọ̀ká that's just his vision. Níwọ̀nba ìṣẹ́jú péréte kí ni Teez Young ní lọ́kàn tó fẹ́ sọ bóyá fáwọn èèyàn láti mọ̀ tàbí nípa Teez Young fún rẹ̀ fáwọn tó jẹ́ fan. Okay kí n tó lọ bẹ̀ yẹn ta ni first fan Teez Young tó jẹ́ first fan tó dẹ̀ yẹ pé láti ìgbà tó ti lẹ̀ mọ́ Teez Young kò filẹ̀. Ṣé mọ̀lẹ́bí or other people's. It can be from the. My mother actually right from time my mother is my first fan. Daddy ńkọ́. No daddy too but my mother mommy. Since tó tiẹ̀ ti jẹ́ ilé kò jẹ́ kí n lè béèrè kan lábẹ́rẹ̀ pé ṣé gbogbo wọn fọwọ́ sí nígbà tí ìrìn àjò yẹn fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ti jẹ́. Wọ́n fọwọ́ sí. Láti bẹ̀rẹ̀. Wọ́n fọwọ́ sí. Wọ́n rò pé orin bíi ti báwo. Torí ẹ mọ̀ pé mo sọ láti ilẹ̀ pé mo gbọ́njú bá ni mo délé bá ni. Bá orin ni. Mo délé bá torí mọ́mí mi náà ṣe díẹ̀ nínú orin bọ̀ kò tó. Àwọn náà kọrin. Àwọn náà kọrin. Àwọn náà kọrin. Mo ti ẹnìkan náà èmi àti ẹnìkan náà ti sọ̀rọ̀ rí ṣé kí n ṣe two flows ló sọ pé mọ́mí òun ti back up lẹ́yìn bàbá àrà rí before kan tó bẹ̀rẹ̀ orin ọ̀rọ̀ mo ṣàmì pé okay not two flows àrántí orúkọ ẹni tó ń bá padà wọnú archive. So wọ́n support right from the beginning. Right from the beginning. Okay pápápá ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ personally nípa ó ní nǹkan kan tí mo máa ń ṣe máa ń drop beat fáwọn artist tó ń bá gbé wá láti vibe lé lórí bẹ̀mí wàá mọ̀ bóyá tó ń bá drop any beat ṣé Teez Young lè. Kò sí wàhálà. Ó kẹ̀jẹ̀ ń ṣe báyìí bóyá kí n sáré ṣe yẹn tọ́jú pé a sì lè sáré ṣe láàrin ìṣẹ́jú péréte nítorí ìyẹn gangan la fi máa ń fi ẹ̀bùn àwọn tó bá wá sórí ètò yìí ẹ jẹ́ n lọ sí ibi tí mo kó àwọn beat ìpamọ́ sínú kí n wá wọlé ìta lè lò ń bẹ̀ tí Teez Young máa like tó máa nífẹ̀ẹ́ sí pé ok jẹ́ kí n vibe lè lórí láàrin ìṣẹ́jú péréte tó kù tá a ní. Ó dẹ̀ yẹ kí n ti kọ́kọ́ ṣàwọn beat yẹn tẹ́lẹ̀ o torí kó má lọ di pé irọ́ ilé ìṣerú beat tí mo máa ń gbọ́ ok jẹ́ n kọ́kọ́ lo ilé ìwò náà mo ń bọ̀. I'm sorry, can you repeat it? Mo ṣe ń padà bọ̀. Okay. Máa ṣàmì
máa ṣàbí méjì àbí mẹ́ta wá ó yẹ kí n ti kọ́kọ́ torí tún bá ti òun ni mo ṣe máa ní kọ́kọ́ sẹ́ǹdì orin ẹni tó bá fẹ́ wá tún bá ti gbọ́ orin yẹn màá lè mọ irú bíìtì tẹ́ni yẹn máa lè flow lé lórí tí ò ní disturb ẹ torí pé mi ìráyè gbọ́ orin yẹn dáadáa nígbà tí mo gbà kó jẹ́ kí n lè ráyè ṣá bíìtì tó yẹ kí n lò bẹ́ẹ̀ màá gbìyànjú níwọ̀nba ilé tí mo ti gbọ́ màá gbìyànjú láti ṣá àwọn kọ̀ọ̀kan tó wáyé pé bóyá ó sì lè tó jẹ́ pé bóyá ó sì lè ṣe kíni tó sì lè ṣe manage díẹ̀ ẹja wọlé náà wò. Okay. Bóyá jẹ́ ń fi eléyìí kún kí n fi eléyìí kún. Ok ó dà pé mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣà ó dà pé ó ṣe bẹ́tà díẹ̀ mo kàn sáré fọkọ lọ ṣá níbẹ̀ mi tí ó yá ẹja bẹ̀rẹ̀ látòrí number 1 ká bẹ̀rẹ̀ látòrí àkọ́kọ́ tẹ́ bá ti wá gbọ́ bá jẹ́ pé nǹkan tẹ́ lè flow sí máa play number 2 máa play number 3 eléyìí tẹ́ bá ti mọ̀ pé ó wà ok tẹ́ mọ̀ pé ó máa easy fún yín láti bá lọ number 1 rèé. ṣé kí n bọ́ sí number 2 báyẹn. ok ó yẹ ẹja bọ́ sórí number 2 ẹja bọ́ sórí number 2 pàápàá number 2 lélẹ̀ number 2 lélẹ̀. ṣé ká bọ́ sórí number 3. ká tó bọ́ sórí number 3 ok number 3 lélẹ̀ number 3 lélẹ̀. Batman killer. Bóyá èwo nu mẹ́tẹ̀ẹ̀ta. I just love first one. Number 1 yẹn àbí. Okay. Ẹja lọ sí number 1 kí Teez Young kó sáré bá mi kíìlì bíi tiẹ̀ pápápá. Okay, this is it. I've been hustling on the road, steadily for the show. Everybody there sends me photo. Everybody there wants to see me YOLO. I've been showing on their screen. They've been posting for their free. Everybody then be screaming. Teez Young, gone. Everybody wanna see me shining. Everybody wanna see me vibing. Some people wanna see me dying. Some people wanna see me laughing. But I wish you well, my G. Even if you wish me bad, my brother. And I wish you well, my G. Even if you wish me bad, my brother. Man, I wish you well, my G. Even if you wish me bad, my brother. I go wish you well, my G. Even if you wish me well, my brother. This life not turn by turn. You go reach your turn. This life not turn by turn. You go soon reach my turn. Mi ò kánjú jọ Ọlọ́run lọ. Torí Ọlọ́run tí mo bá ṣe máa rí. Mi ò kánjú jọ Ọlọ́run lọ. God don't know as we go run now. I go wish you well, my brother. Wish you well. Okay. Teez Young ti kí beat yẹn fún mi lápá àti ibẹ̀ yẹn. Okay, ní pápápá aláìní gbàrà ọlákòókò. Ó yá ẹ sáré bá mi fún àwọn aráalé jẹ
kí ni nǹkan tí ẹ ní fáwọn tó jẹ́ pé àwọn náà ń gbìyànjú lọ́nà tí pé àwọn náà ń tiraka láti dìde bọ́nà ẹ ṣe rí bí ó ṣe smooth ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti fẹ́ lose hope pé wọ́n. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó bá mi rí ó bá ọ̀pọ̀lọpọ̀ náà wí torí ọ̀nà àti ìṣòrí ráyè kò rọrùn even ẹ jẹ́ ń fi wúrà ṣe àpẹẹrẹ kí wúrà tó di nǹkan tó ń tàn ó la iná kọjá so ká mọ nǹkan tá à ń ṣe àkọ́kọ́ nìyẹn torí èèyàn lè máa jìyà lórí lásán so ká kọ́kọ́ mọ nǹkan tá à ń ṣe náà ká dẹ̀ keep on ká máa strive torí kò rọrùn rárá láti dókè kò rọrùn ṣùgbọ́n nípa àdúrà àti iṣẹ́ takuntakun a máa débẹ̀. ayẹyẹ ń fẹ́lẹ̀ kó ń lè rà pátá láàrin ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú àyà bíi 40 ẹ bá mi sọ̀rọ̀ nípa matters kí ni matters kó sínú then báwo náà ṣe lè rí matters gbọ́ anything about matters. matter ó jẹ́ orin tó jẹ́ orin motivation mímọ Yorùbá ó ru ni sókè bẹ́ẹ̀ ni ó jẹ́ orin ìrú ni sókè tí ó jẹ́ orin tó sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ mi lè sọ pé ó sọ̀rọ̀ nípa tèmi nìkan ó sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa ń là kọjá ó ń sọ̀rọ̀ nípa financial issue ti Nàìjíríà ètò ìṣúná tí ò ṣe dáradára ní orílẹ̀-èdè ó dẹ̀ sọ̀rọ̀ nípa ibi tí oníkálukú wa ti ń bà bọ̀ nítorí ó ti pẹ́ tí oníkálukú wa ti ń bà bọ̀ torí ìgbà tí èèyàn bá tàn kọ́ ló túmọ̀ sí pé ó ṣe é dé no ó ti wà ń bẹ̀ ẹ̀yin kò mọ̀ ni so ó sọ̀rọ̀ nípa pé àti pẹ́ nínú iṣẹ́ yìí àti struggle àti all of that so and again matter ó wà ní all platform ló wà ẹ kọ́ lé kódà kẹ́ máa lo fóònù kékeré ẹ lè rí gbọ́n bẹ́ẹ̀ in as much tẹ́ bá ní irú àwọn itel small all those Nokias so ẹ lè rí gbọ́n bẹ́ẹ̀ so everywhere is on every platform ẹ kọ́ tẹ TEEZ YUNG so Teez Young then matter 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 ẹ lè rí gbọ́ ní all platform. bóyá ẹ̀yin náà nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ètò ìbéyà yín náà jẹ́ ògbóǹtarìgì tẹ́yin náà ń gbìyànjú àti dìde àbí tẹ́yin náà mọ̀ pé ẹ̀bùn kan wà tó ń tawọ́ tasẹ̀ ẹnu yín yálà ẹ jẹ́ olórin ẹ jẹ́ aláwàdà ẹ jẹ́ lórí orí ìtàgé nǹkan kí nǹkan tó bá ṣàwù tẹ́yin ṣe tẹ́ bá ṣàmọ̀ pé ó mú ẹ̀bùn dání àyè wà fún yín láti wá darapọ̀ ẹ̀yin ṣáà ti bá mi sọ̀rọ̀ lórí 08063521109 that is 08063521109 ẹ bá mi sọ̀rọ̀ lágbọn tibẹ̀ yẹn kẹ́ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ gbé dání kẹ́ ẹ lè wá darapọ̀ mọ́ wa náà lápá tibí kí n tó máa dìde lápá tibí ẹ jẹ́ n sáré tún gbà bíbá.